Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú ńlá tí a rí gbà àti oore ọ̀fẹ́ tí ẹ fi pa wá mọ́, tí ẹ fi mú wa wà láàyè tí ó dára, tí a tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù oore ọ̀fẹ́ oṣù karùn-ún. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a ò gbéyàwó lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 16 oṣù karùn-ún. Àkòrí tí a ò gbéyàwó lé ní sọ wípé má ṣe jalè. Má ṣe jalè. A mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkẹwàá. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkẹwàá. Tàbí àwọn olè, tàbí olójúkòkòrò, tàbí àwọn ọ̀mùtí, tàbí àwọn ẹlẹ́gàn, tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni kì yóò jogún ìjọba Ọlọ́run. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Jóṣúà orí ìkeje ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Jóṣúà orí ìkeje ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n màá kà láti ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, tí ó kà báyìí pé ó sì mú ará ilé rẹ̀ ní ọkùnrin kọ̀ọ̀kan. Ó sì mú Ákánì ọmọ Kámì, ọmọ Sábdì, ọmọ Sérà nínú ẹ̀yà Júdà. Jóṣúà sì wí fún Ákánì pé, ọmọ mi, mo bẹ̀ ọ́, fi ògo fún Olúwa, Ọlọ́run Ísírẹ́lì, kí o sì jẹ́wọ́ fún, kí o sì sọ fún nísinsìnyí ohun tí ìwọ ṣe. Má ṣe pamọ́ fún mi o. Ákánì sì dá Jóṣúà lóhùn, ó sì wí pé, nítòótọ́ ni mo ṣẹ̀ sí Ọlọ́run Ísírẹ́lì. Báyìí ni mo ṣe nígbà tí mo rí ẹ̀wù Bábélì kan dáradára nínú ìkógun, àti 200 ṣékélì fàdákà, àti dídì wúrà kan olóṣùwọ̀n 50 ṣékélì. Mo dojú kòkòrò wọn, mo sì mú wọn. Sá wò, a fi wọ́n pamọ́ ní ìlà láàárín àgọ́ mi àti fàdákà náà lábẹ́ rẹ̀. Jóṣúà sì rán oníṣẹ́, wọ́n sì sáré wọ inú àgọ́ náà. Sì kíyèsi, a fi pamọ́ nínú àgọ́ rẹ̀ àti fàdákà lábẹ́ rẹ̀. Wọ́n sì mú wọn jáde láàárín àgọ́ rẹ̀. Wọ́n sì mú wọn wá sọ́dọ̀ Jóṣúà àti sọ́dọ̀ gbogbo àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn sì fi wọ́n lélẹ̀ níwájú Olúwa, Jóṣúà àti àwọn ọmọ Ísírẹ́lì pẹ̀lú rẹ̀. Ó sì mú Ákánì ọmọ Sérà àti fàdákà náà àti ewú náà àti dídì wúrà náà àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin àti àwọn ọmọ rẹ̀ obìnrin àti akọ màlúù rẹ̀ àti kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ àti àgùntàn rẹ̀ àti àgọ́ rẹ̀ àti ohun gbogbo tí ó ní. Wọ́n sì mú wọn lọ sí ibi àfonífojì Ákọ́rù. Jóṣúà sì wí pé, èéṣe tí ìwọ fi ń yọ wá lẹ́nu? Olúwa yóò yọ ìwọ náà lẹ́nu ní òní yìí. Gbogbo Ísírẹ́lì sì sọ ní òkúta pa. Wọ́n sì dáná sun wọ́n, wọ́n sì sọ wọ́n ní òkúta. Wọ́n sì kó òkìtì òkúta kan lé e lórí títí di òní olónìí. Olúwa sì yí padà kúrò nínú ìbínú rẹ̀. Nítorí náà ni a ṣe pè orúkọ ibẹ̀ náà ní àfonífojì Ákọ́rù títí di òní olónìí. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ìwé Ẹ́kísódù orí 22 ẹsẹ̀ ìkejì títí dé ẹsẹ̀ ìkẹta sọ pé, ikú ni ó tọ́ sí olè. Ìwé Òwe orí 29 ẹsẹ̀ ìkẹrìnléníogún náà sọ pé, tí o bá kó ẹgbẹ́ olè, o kórìíra ọkàn ara rẹ. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a kò gbà wá láàyè láti jalè. Olè jíjà túmọ̀ sí mímú ohun tí kì í ṣe tìrẹ láì tọrọ àṣẹ lọ́wọ́ ẹni tó ní, tàbí lílo ohun tí kì í ṣe tìrẹ bí ẹni pé wọ́n jẹ́ tìrẹ. Nígbà tí mo jẹ́ olùkọ́ ilé ìwé gíga, mo kọ lẹ́tà kan, mo sì fẹ́ lo àpò ìfìwéránṣẹ́ ilé ìwé. Nígbà náà, Ọlọ́run wí pé, rárá o. Mo fèsì pé, kí ló dé? Ó fèsì pé àwọn lẹ́tà ibi iṣẹ́ ni wọ́n wà fún, kì í ṣe lẹ́tà ara rẹ. Mo fèsì pé, Olúwa,
èló gan ni wọ́n ń ta àpò ìwé kan? Ó sì wí pé tí o bá mọ̀ pé àpò ìwé kan kò wọ́n, lọ ra tirẹ̀. Ìwé Jeremáyà orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá sọ fún wa pé bí àparò ti ń sàbà lórí ẹyin tí kò yín, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó ń kó ọrọ̀ jọ ṣùgbọ́n kì í ṣe ní òdodo yóò fi sílẹ̀ lágbede méjì ọjọ́ rẹ̀, àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. Ẹsẹ̀ Bíbélì òkè yìí sọ fún wa pé tí ènìyàn bá fi ẹ̀rù kó ọrọ̀ jọ, kò ní pẹ́, ẹni náà yóò sì kábàámọ̀ ìwà rẹ̀. Fún àpẹẹrẹ, nínú ìwé àwọn ọba kejì orí ìkarùn-ún ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, Gèhásì fẹ́ fi ọ̀nà ẹ̀rù kó ọrọ̀ ìní jọ láti ọwọ́ Námánì ṣùgbọ́n ó padà di adẹ́tẹ̀. Ní àwọn ọdún sẹ́yìn, mo jẹ́ alága fún àpapọ̀ gbogbo gómìnà ní ilé ìwé kan. Mo pinnu láti ran ilé ìwé náà lọ́wọ́ nípa kíkọ́ ilé ìgbẹ́ ọkùnrin àti tóbìnrin, gbọ̀ngàn ilé ìwé àti ibùgbé fún alábòójútó. Alábòójútó náà wá pinnu pé àǹfààní ló jẹ́ fún òun láti kọ́ ilé kékeré kan sí ìlú òun pẹ̀lú àwọn ohun èlò tí a pèsè fún àkànṣe iṣẹ́ ilé ìwé náà. Nítorí náà, bí iṣẹ́ ilé ìwé ṣe ń lọ, òun náà ń kó àwọn ohun èlò láti kọ́ ilé kékeré. Nígbà tí ó kọ́ tán, ẹnìkan dé, ó sì béèrè pé ta ni ó kọ́lé sórí ilẹ̀ mi? Ó ní ọwọ́ yín ni mo ti ra ilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni náà fèsì pé ọ̀tọ̀ ni ẹni tí ó ta ilẹ̀ fún ọ o. Alábòójútó náà wí pé kò burú, ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ gùn kí a má jiyàn. Èló ni ẹ fẹ́ ta ilẹ̀ náà? Ọkùnrin náà ní òun kò ta ilẹ̀ o. Ó sì ní kí ó gbé ilé rẹ̀ kúrò ní orí ilẹ̀ òun. Ilẹ̀ náà sì wà níbẹ̀ o. Ẹnikẹ́ni kò gbé ilé náà o. Onílẹ̀ kò padà lo ilé náà. Onílẹ̀ kò padà lo ilé náà. Ó hàn gbangba pé kò ń ṣe pé ó nílò rẹ̀. Gbogbo ìgbìyànjú alábòójútó náà já sí òfo. Àlá rẹ̀ sì já sí asán nítorí ọ̀rọ̀ Ọlọ́run hàn kedere. Ayé búburú ni ayé olè o. Àwọn ọjọ́ rẹ̀ kún fún ègún, kò sì sí ìsinmi fún un rárá. Olùfẹ́, ìbùkún Olúwa nìkan ni ó mú ní là láì fi làálàá kún un. Ìwé Òwe orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìléníogún. Kókó ọ̀rọ̀: ìwọ kò gbọdọ̀ jalè. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti má jalè kí n má ní ojú kòkòrò. Ẹ̀mí búburú tó bẹ̀lẹ̀ ká ní Olúwa má jẹ́ kó bà lé mi. Olúwa ṣàánú fún mi. Ẹ̀mí láti máa gbọ́ràn sí ẹ lẹ́nu kí n má ṣe ojú kòkòrò sí ohun tó ń ṣe tẹnìkejì mi. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ Jésù. Yóò mú ẹ̀mí ojú kòkòrò kúrò ní ojú wa. Jésù Olúwa wa, àmín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá wa share, kẹ́ máa comment kí àwọn ènìyàn kí ó lè jẹ́ alábàápín nínú ohun ṣíṣe Yorùbá. Kí Olúwa kí ó bùkún fún wa. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.